ilé ayé yára wọn ẹ̀rìbàbí a máa wá bá ọmọ wí wọ́n ti lọ wo fíìmù tó gbé tí bẹ́nu fíìmù pátá crime ni àwọn náà fẹ́ máa lò fúnra nulé ẹgbà máa pàbúrò bẹ́ nítorí ẹ̀ inú fíìmù wọ́n ti wo fíìmù ẹnìkan yìnbọn fẹ́ ẹnìkan gbọ́ ẹnìkan ó náà sí ó náà fẹ́ sí fábúrò rẹ̀ tàbí wọ́n bí nínú ẹnìkan kó gbígbà tẹ́nìkan bí lọ gún ẹnìkan pa orí owó níjọ́ inú bá ń bí ó náà apply rẹ̀ tí kò sẹ́ntọ́ sọ fún pé kódà adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀pọ̀lọpọ̀ ìdẹ̀ra tí Ọlọ́run bá ṣe fún wa ọba tí a dágbére fún ní ọ̀sẹ̀ tó lọ tàwa kíjímà tó wá fún aláǹfààní kátàwà kíjímà ilé ní ìtọ́lọ̀bá sí fáyà máa lóore ọkọ́lọ máa ń dáwó rẹ̀ dó lára wa ọ̀pọ̀lọpọ̀ jímà Ọlọ́run jẹ́ ká síláyé kọ́lọ̀ máa sí lókù jímà tá síláyé ọba yìí ó ti fi yé wa ní ọ̀rọ̀ pé wa in ta'udu ni'matallahi la tuhsuha innal insana lazalumun kaffar ọlọ́ni tẹ́ bá fẹ́ máa ṣe ní èjì ẹ̀ta orí ohun Ọlọ́run bá lè lórí ẹ̀lẹ́ kàtán ṣùgbọ́n bá ẹ̀dẹ́ àyà alábòsí alára múrí jẹ kí a má bá jẹ́ alábòsí ká má bá jẹ́ alára múrí jẹ látó fi dúpẹ́ fọ́nà ọba èyí tó kéré lórí tí Ọlọ́run ṣe fún adúpẹ́ rẹ̀ èyí tó tóbi inú tọ́lọ́run ṣe fún adúpẹ́ rẹ̀ èyí tó hàn lórí Ọlọ́run níwájú adúpẹ́ rẹ̀ èyí tó pa má lórí Ọlọ́run tó ṣe fún wa láti ẹ̀mà adúpẹ́ rẹ̀ kọ́lọ̀n wá jẹ́ àdéhùn rẹ̀ tó ṣe kọsẹ̀lẹ̀wà lórí onílà in shakartum la azidannakum tẹ́ bá tẹ́lẹ̀ dúkú orí wọ́n sàlékún orí yí Ọlọ́run sàlékún orí wa ọba yìí onába tí a yìn lógo onába tí a gbàgbọ́ tọkàntọkàn olùbátá ń gbára lé lórí gbogbo àlámàrí wa àlẹ́lómí lẹ́yìn olùfọkàntẹ̀ ìjọlọ́bà Allah lọ ọ̀dọ̀ ẹ̀ náà láti ń wá àforíjì táà ń túbà lọ́sọ́dọ̀ ẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ táà ń dá ìta mọ̀pẹ́sẹ̀ ní dáadáa táà máa dá lọ́n fúrí ẹ̀jẹ̀ wa èyí tí ìgbàgbéra mú wa dá lọ́n fúrí ẹ̀jẹ̀ wa ìtí ìnira tó mú wa dá lọ́fọ́rẹ́ ẹ̀jẹ̀ wa àtúbá ọlọ́ngbà tó bá wa báyẹ̀ náà lásájọ́ ọlọ́run bá ìmú tí jẹ́ aburú ọbẹ̀ lórí aburú ọkà aburú ìṣe aburú ọmọ ẹ̀dẹ́yàn aburú gbogbo nǹkan olóró aburú àwọn àlejẹ̀nú aburú àwọn èṣù rí ọlọ́mọsá ìlàwà ń bẹ̀ tí ó ságagán làwà ń bẹ̀ tí ó gànjọ́ òru làwà ń bẹ̀ èyí tí ń bá fẹ́rẹ́fẹ́ tí ń bójú rọ̀ ẹ̀rì tí ìdájí kùtùkùtù tí ìyálẹ̀ta ìrọ̀lọ́un fi á sí abẹ́ àbò rẹ̀ ní gbogbogbà àtọwà ń jẹ́rìí pé rẹ̀ Ọlọ́run ẹyọ kan ní òkú méjì olórúgbọ̀n lọ́bá kan a sì jẹ́ ìgbóran láwọn máa sọ̀rọ̀ láti máa wárà lọ́wọ́ kó sì sí àlékún ìtọ́sọ́nà wa fẹ́sọ̀wà lójú ọ̀nà tàwẹ̀ tó wá sí àlékún ìtọ́sọ́nà mọ́sàsìmẹ́ fún Ọlọ́run àtọwà jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam abduka ẹrú ẹni ṣe rasuluka òjíṣẹ́ ẹni ṣe habibuka olólùfẹ́ ẹni ṣe sọfíyuka ẹni ayò rẹ̀ ní ṣe amínuka ala wa'yika ẹ̀rí ẹni ọfọkàn tán ní lóríṣẹ́ tó fi rán ẹ̀rí wọlọ́rán pẹ̀lú ọ̀nà mọ̀ tí í ṣe Al-Qur'ani àti ẹ̀sìn òdodo tí í ṣe Islam kó lè bá borí gbogbo ẹ̀sìn pátá onírọ̀lọ́ ọba tó lẹ́lẹ́rọ ilé bá ní kẹ́ ànábì bá ní gẹ ànábì gbogbo àwọn ànábì Ọlọ́run tí ẹ́ ṣe rọ́síwájú bá ní kẹ́ bá ní gẹ wọn gbogbo àwọn ará ilé ànábì tí wọ́n gbà ànábì gbọ́ bá ní kẹ́ bá ní gẹ wọn gbogbo wọn sàábé ànábì bá ní kẹ́ bá ní gẹ wọn tí wọ́n tó tẹ̀lé wọn lórí dáadáa bá ní kẹ́ bá ní gẹ wọn
ìkẹ́ ìgẹ̀ rẹ̀ jọ́kọ́ jẹ́ ti àwọn náà kọ́ ti àwọn àrọmọdọ́mọ wa wọ́n sẹ̀sẹ̀ bẹ́ẹ̀ o. ẹ̀yin orísun Ọlọ́run, ìbánisọ̀rọ̀ àti ọ̀sán àkọlé pàtàkì kan ní tàbá wọlé ayé lè ní gbogbo tí òòrùn yọ dé tó òòrùn wọ̀ dé, tílẹ̀ máa dé tílẹ̀ ń sún dé, a rí pé bàbá ń gbọ́rọ̀ yìí tí asọ̀rọ̀mágbèsì ní táǹpẹ̀ ní rédíò, tí a móhùnmóhùnmóhùnmóhùnmóhùn ní táǹpẹ̀ tẹlifíṣàn, tàbí wasáìlì ìṣìmáyí al-ma'asir, social media, tàbí ìta a máa kanú pípà, a rí pé lóòrèkóòrè ní ṣẹ́jú-ṣẹ́jú ẹ̀rì ní wákàtí sí wákàtí lójoojúmọ́ la máa gbọ́ èrò kàyéfì lórí àwọn ìwà ọ̀daràn, tí a ń pè ní jara'im, crimes, different crime, àwọn ìwà ọ̀daràn tí ó bá ìgbésí ayé ọmọnìyàn rere mú. Ká tó wá bèèrè ìtàsí ẹlẹ́sìn, ká tó wá sọ pé ẹlẹ́sìn Islam ẹ̀rẹ̀ kọ́sọ̀rọ̀ ti jarima, ìwà ọ̀daràn pọ̀ tó wá ṣe wípé ipá àwọn agbófinró gan ọ̀fẹ́ ká mọ́. Ọ̀rọ̀ tá ń sọ àsọ̀rọ̀ Nàìjíríà nìkan wà ń sọ̀rọ̀ gbogbo orí ilẹ̀ ayé, àwọn àyíká kọ̀ọ̀kan wọ́n kà sẹ́jú ọ̀kọ̀ọ̀kan lọ ní bàbá ṣe mójútó sí, àìbá ṣe súnmọ́ náà bá sí, àti báàbù bá ṣe wà sí ní ọ̀sọ̀ level crime láwọn àdúkọ̀ kan, ṣe global issues, ọ̀rọ̀ àgbáyé ni. Wọ́n rò pé àdúgbò yìí nìkan ni, wọ́n rò pé ìlú yìí nìkan ni, wọ́n rò pé state yìí nìkan ni, wọ́n rò pé Nàìjíríà nìkan ni. Torí ẹ̀lúgbà àkọlé tá a fẹ́ bára sọ̀rọ̀ o náà ni manhajul Islam fi mukafati al-jarima. Kí ni àwọn ìlànà tí Islam gbé kalẹ̀ láti kojú àwọn ìwà ọ̀daràn, láti jẹ́ kí ìwà ọ̀daràn lópin? Kí ni àwọn sísẹ̀ntẹ̀lé ti Islam? Tó kú tí ilẹ̀ ayé bá gbìyànjú láti lè tẹ̀lé àwọn nǹkan tá ń sọ yìí, kódà bí wọ́n ti ẹ̀sì Islam, ẹjẹ́ ayá ètò Islam lò, a rí àwọn àyípadà rere. Ilé ni ọ̀rọ̀ wa lénìí, manhajul Islam fi mukafa'ati al-jarima. Ètò Islam, ìlànà Islam láti lè kọdí ìwà ọ̀daràn, láti lè ṣe àmójútó ìwà ọ̀daràn, láti lè kásẹ̀ ìwà ọ̀daràn ilẹ̀. Ibadallah kiram, ikhwatal iman, usikum jami'an wa nafsa wa taqwallah. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, ẹ̀yin olùgbọ́lọ́wọ́ bá gbọ́ lọ́mọ ìyá tá ń bá sọ̀rọ̀ lásìkò yìí, ẹ jẹ́ á páyà Ọlọ́run. Mo ń ṣèkìlọ̀ fún ara mi, mo bẹ̀ lórí ara mi, mo kọjú gbogbo yín, ọkùnrin, obìnrin, ọmọdé, àgbàlagbà, olówó, tálákà, olórí ọmọlẹ́yìn, onílé, àlejò, ẹ jẹ́ á páyà Ọlọ́run. Torí ìpáyà Ọlọ́run báyìí, o náà ni ìmọ̀ràn Ọlọ́run sí gbogbo àwọn ẹlẹ́sìn. Kí ànábì tó dé sallallahu alaihi wasallam, àwọn ànábì
ti wá rẹ̀gẹ̀dẹ̀ àwọn ànábì méjì kan bẹ tí a ń súnmọ́ ànábì inú àwọn anbiya'u Bani Israel inú àwọn ànábì àwọn ọmọ Israeli Musa wa Isa alayhima salatu wassalam ẹ̀rí àwọn ni Ọlọ́run pè ní Ahlul Kitab àwọn tàà fún ní tíà the people of the book àwọn lọ́nà bá máa ń rìn fáà sínú àlùkọ́ níwábẹ̀ wọ́n sáájú ànábì dé Jew and Christian àwọn Islam máa ń pè ní Ahlul Kitab the people of the book nínú Suratu Nisa Ọlọ́run wa laqad wassayna alladhina utul kitaba min qablikum Ọlọ́run láti ṣèkìlọ̀ àti ṣòfin fáwọn tàà fún tí a sáájú síwájú yín wa laqad wassayna alladhina utul kitaba min qablikum àti ṣe lófin àti ṣe ní àṣẹ àti ṣe ní ìkìlọ̀ fún àti wọ́n síwájú yín tàà fún tí a síwájú yín wa iyyakum àtẹ̀yin náà àṣẹ tàà pa wọ́n lápẹ̀yìn náà òfin tàà sí fún wọn láti fẹ́yìn náà ìmọ̀nà tàà fún wọn láfẹ́yìn náà kí ni mọ̀nà náà anittaqullaha ẹ̀páyọ̀ Ọlọ́run hiya wasiyatullahi subhanahu wa ta'ala lil awwalina wal akhirin wá sí Ọlọ́run rẹ̀ ìmọ̀ràn Ọlọ́run rẹ̀ òfin Ọlọ́run rẹ̀ fún àti àti lọ àtàtí ń bọ̀ àtàtà ń bẹ̀lá ilé ni Ọlọ́run wa in takfuru tẹ́ bá wá ṣe kèfèrí tẹ́ ṣe àìgbọ́ràn sóhun Ọlọ́run tẹ́ kọ́ tí kúsùmọ̀rò wọn Ọlọ́run fana lillahi ma fi samawati wa ma fil ard Ọlọ́run tí bẹnu sánmà àti ilẹ̀ ló ní o olùlà kó so bú tí bẹnu sánmà àti ilẹ̀ àtẹ̀yìn náà kódà kẹ gúnrí èmi mo níyí ẹ̀rì wa kana Allahu ghaniyan hamida Ọlọ́run bá jẹ́ ọba ọlọ́rọ̀ ọbẹ̀ yìí kò sí tí wá lọ́dọ̀ yín tẹ́ bá sìn orí pẹ́ẹ̀sìn ẹ̀nà lẹ́ni tẹ́ bá sìn àbúrúbẹ̀ ẹ̀nà lẹ́rì Ganiyyan ọba ti gbò hamida ọbẹ̀ yìí ni gbogbo ní yìnyìn Ọlọ́run àmàlẹ́kọ̀ Ọlọ́run wọ́n pọ̀ jù wá lọ wọ́n yìnyìn Ọlọ́run àwọn ẹ̀dọ́ Ọlọ́run tí wọ́n tó wá wọ́n yìn Ọlọ́run gbogbo tọ́lọ́run bá dá igi ni afẹ́rẹ́ ni odò ni wọ́n yìn Ọlọ́run ẹ̀rẹ̀ tó dé lè ẹmẹ́jẹ́ àfi ìpàílọ́bà ṣeré wọ́n wá ní agbọ́ ọlọ́rin mọ̀ yípé lórí ilẹ̀ ayé lè ní inú àwọn ìpèníjà àti bẹ̀lá ayé lè ní tí ó yọ ìlú kan lẹ́ ní gbogbo orí ilẹ̀ ayé lásìkò wáyé o náà ni tanammi hajmu jara'im pípọ̀ tí wà ọ̀daràn pọ̀ sí lójúmọ́ ni wà ọ̀daràn pọ̀ sí báyé ṣe ń gbọ́n sí bẹ́ẹ̀ ni ìwà ọ̀daràn ṣe ń pọ̀ sí báyé ṣe ń dàgbà sókè sí bẹ́ẹ̀ náà ni ìwà ọ̀daràn ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni àwọn asalib àwọn methodology tí a fi ń wọ ọ̀daràn bẹ́ẹ̀ ló ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni wasail and means tí a fi ń wọ ọ̀daràn bẹ́ẹ̀ ló ń pọ̀ sí wọ́n ní bẹ́ẹ̀ náà láàrin jaraimu jadida àwọn new crimes ẹ̀rì lam takun ta'rifuha al-mujtama'at al-bashariyya min qabl tó yí pé àwùjọ ọmọnìyàn ò mọ̀rú ẹ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀daràn kan bẹ̀lẹ̀ ní kò sí orí ilẹ̀ ayé tí a ti mọ̀ tẹ́lẹ̀ development ilẹ̀ ayé lè ní ló mú wá ẹ̀rì àti àwọn tagayurat al-adida
alladhi shahida asruna al-hali fil majali technology wal ilmi wọ́n lẹ́rí bí ìmọ̀ technology ìmọ̀ òde òní bó ṣe ń dàgbà sókè sí tí ilé ayé ń yí padà bẹ́ẹ̀ náà ni àwọn àwọ̀ ọ̀daràn náà látara àwọn ìmọ̀ yìí náà ló ń pọ̀ sí. Wọ́n lágàgà ń gbà tó wá jẹ́ di pé ayé tàà wà ayé àwòlámà ni ayé globalization ó tún wá jẹ́ gbogbo ìwà ọ̀daràn tí ọmọ Nàìjíríà ọmọ tí ọmọ Yorùbá ọmọ tẹ́lẹ̀ yóò sì wà nú yàrá rẹ̀ a sì gbé fóònù ẹ̀dá ní báyìí a rí pé ní Canada ìwà jẹ́ ń hù lọ́wọ́ rẹ̀ ìwà ọ̀daràn ni ní Amẹ́ríkà ẹ̀rì ní France ní Britain ní Holland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó náà kọ́ kí ló jẹ́ ọmọ globalization àwòlámà ilé ayélujára wọn ilé ayélujára wọn ẹ̀rìbàbí a máa wá bá ọmọ wí wọ́n ti lọ wo fíìmù tó gbójí bẹ́nu fíìmù pátá crime ni àwọn náà fẹ́ máa lò fúnra nú lé ẹgbà máa pàbúrò bẹ́ nítorí ẹ̀ inú fíìmù wọ́n ti wo fíìmù ẹnìkan yìnbọn fẹ́ ẹnìkan gbọ́ ẹnìkan nìkan ó náà sí ó náà fẹ́ sí fábúrò rẹ̀ tàbí a bí nínú ẹnìkan kó bí gbàtẹ́ ẹnìkan bí lọ́gún ẹnìkan pa orí owó níjọ́ inú bá ń bí ó náà apply rẹ̀ tí kò sẹ́ntọ́ sọ fún pé kódà tó pé àwọn ọmọ wa free láti wo tó wọn lè ní níjọ́ ẹ̀yìn olè rí ó gbà ní báńkì àbí kó dé báńkì wà lọ tó síwájú káṣíà báyìí wọ́n tó fọ́ ní ìpélébé wà tọ́bọ̀ ìtọ́bọ̀ wà tẹ́ka ní ìsìn yàrá iná ilẹ́wà ẹni àmà ìdẹ́bàwẹ́ transfer táwọn tí wọ́n mọ̀ ń pa kọmpútà dáadáa bá mú fóònù ẹ̀dá ní gbò pásíwọ̀dù ẹ̀ pátá láàárọ̀ wọ́n sọ̀rọ̀ ẹnìkan fún mi ẹnìkan ọkọ̀ ẹ̀kú kọ̀ ẹ̀jáde láyé àwọn èèyàn wá ń ṣe láàánú wọ́n sẹ́ndì owó sí inú àti àwọn akí tí wọ́n bá kẹ́dùn wọ́n gbé fóònù ọkọ̀ ẹ̀ wọ́n mí ATM ọkọ̀ ẹ̀ kásí jẹ́ àyà kò sí kankan bẹ́ẹ̀ mọ́ òpó ọkọ̀ ẹ̀ ló kú ó kí ló jẹ́ ọ̀rọ̀nù ìgbàlódé gbogbo ilé ayé ọmọ ni a ń bẹ́ẹ̀nù fóònù bó ṣe tó bó ṣe ma lẹ́rù pé tí wọ́n bá mú fún ẹlòmí níjọ́ kan a lọ sí hajj àwa wà Mínà bàbá kan ò wá rí fóònù rẹ̀ lójú ẹsẹ̀ lọ́yàwó rẹ̀ kò jẹ́ gbọ́ntàwé ma asọ́gbàgbẹ́ sí tọ́lẹ̀tì ni kò gbọ́ kankan má níkẹsí bí wèrè káàkiri ó ní gbogbo ilé ayé ẹ̀hùn ti tánù bí dáa kó lé ayé sínú kọ̀ wá sí tí wọ́n fi dámbìrà kí náà pé yahoo international crime ni ẹ̀rì èyàn wà lẹ́kọ̀ọ́ yóò sì máa gbọ́ òyìnbó Canada bá gbá ìyẹn tó gbá ti Holland inú bàbá sì máa dùn ní ọmọ rẹ̀ ọ ń pa òyìn lẹ́kún tó dé lè wọ́n ní bí ilé ayé ẹsẹ̀ ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni ìwà ọ̀daràn iná ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀nà ìwà ọ̀daràn iná ló ń dé sí tuntun tó wá sí pé gbóntá ń pè ní lọ́ọ̀láyé nísìn ní òsìsẹ́ má
bí wọ́n bá so nǹkan bá kó break ẹ̀ wọ́n ní tó bá mọ̀ nǹkan fi pamọ́ náà tẹ́ tó mọ̀ wá gbóntá bá fi agbárí kójọ agbárí náà láàfi túká kò sí ilé ayé ti délé ayé kòròǹfò gbogbo eléyìí láwá fi wá rí nínú àwọn èèyàn kan láwùjọ wa lẹ́nì tó pé wọn níṣẹ́ gidi kan jù ọ̀daràn yìí lọ ìtò wà burú járí náà wọ́n tẹ́bá wá ń ṣe ní ìjẹta wọn tí a bá ní àmọ́ criminals láwùjọ wa lẹ́nì tí a bá ní mẹ́wàá ni wọ́n ẹ rí pé nínú mẹ́wàá yẹn mẹ́jọ ní ó jẹ́ mùsùlùmí ẹnìkan bí lè pè kí ló dé tó pàwà mùsùlùmí lápọ̀ ní díwà ọ̀daràn mú ní bẹ́ẹ̀ ni torí pàwà náà lápọ̀ tá ń bímọ ríṣù ọmọ wa bíbí lọ́fà tí ẹ bá kó kírísítẹ́nì fámílì ilé kírísítẹ́nì 5 kalẹ̀ wọ́n jẹ́ 5 mílíọ̀nù wọ̀bí a ní 2 mílíọ̀nù wọ̀bí a ní 3 mílíọ̀nù wọ̀bí alẹ́yọkan ẹ wá kó ẹbí mùsùlùmí kalẹ̀ mílíọ̀nù wọ̀bí a ní 10 mílíọ̀nù wọ̀bí a ní 15 mo ní mọ́ ọmọ akẹ́ tọmọ ẹ̀ ti lé ní 40 bólẹ̀ àwàlá náà lápọ̀ tó dẹ̀ tí lè ayé bá dá ọwọ́ wa ní bílùwà ẹ̀ bá dá ọwọ́ wa ní tó bá alápọ̀ ń bẹ̀ àwa oríṣìíwá tó bí ń bẹ̀ àgàwátá tó wá já àfẹ́ẹ̀sìn tí a ń gborí mímbàrí lọ́sẹ̀ọ̀sẹ̀ tá ń kírun fáwọn èèyàn bí a bá ń ṣe súnà ọmọ àwa náà ni bí a bá ń ṣe ìgbéyàwó àwa náà ni bí a bá ń sílé àwa náà ni bí a bá ń ṣe wòlímà àwa náà ni bí a bá ń ṣayẹjẹ́ ń joyè àwa náà ni bẹ́nìkan bá kú jẹ́ ní àwa bá ń sìnkú àwa náà ni kí là ń sọ fáwọn èèyàn irúwásíwò là ń ṣe fáwọn èèyàn tí láyé fi wá dàrú ọ̀dàrú dé yìí ẹ̀rì tó délé sí pé ọ̀rọ̀ tá ń bára wá sọ yìí ọ̀rọ̀ ńlá ni tí wá dàrú kí lọ́nà àbáyọ ẹ̀rì inú suratu Isra ọlọ́bá ń sọ ń bẹ̀ fún a ní àyà ẹlẹ́ẹ̀kẹsàn ọlọ́n ní in hadha al-Qur'an ọlọ́n ní al-Qur'ani yìí yahdi lillati hiya aqwa ó ní bí wọ́n máa tọ́jú ní tọ́ní sí ó ní ìwé ìtọ́sọ́nà jù al-Qur'ani yìí ó náà ní ìwé ìtọ́sọ́nà jù lórí ìlànà ìgbàgbọ́ òní lórí ìlànà ìjọsìn òní lórí ìlànà ìwà òní lórí ìlànà àṣà òní ìlànà òṣèlú ìlànà òfin ìlànà ìjìyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òní bádúnú súrátù Nahl ayà 89 ọlọ́rin wọ́n zanna alayka al-kitaba tibyanan li kulli shay'in wa hudan wa rahma wa bushra lil-muslimin ọlọ́rin ara sọ jẹ́ àkàlẹ̀ fún rẹ̀ ní Muhammad tibyanan li kulli shay'in sàlàyé gbogbo nǹkan crime náà ara gbogbo nǹkan ni Islam lálàyé lórí ìwà ọ̀daràn kí ni jẹ́ bẹ́ẹ̀ kí là ń pè ní ìwà ọ̀daràn nínú ẹ̀sìn àwa mùsùlùmí Islam ní definition fún kí ni máa fà á kí ni máa ń cause crime Islam lálàyé fún the type of crime àníwá jẹ́rìmà níbo ní àwọn ìwà ẹ̀ṣẹ̀ pín sí àwọn ìwà ọ̀daràn Islam ní àlàyé fún ẹ̀rì ọ̀nà wo lọ́nà àbáyọ mu'alajatu al-jara'im ìwà ọ̀nà àbáyọ sí ìwà ọ̀daràn Islam ní àlàyé fún kó tó wá kan al-uquba
punishment tó wà fún ìwà ọ̀daràn kọ̀ọ̀kan Islam lálàyé fún ẹ̀rí ukuba ọ̀nà ni last solution fún crime. Punishment ọ̀nà last solution for any crime in Islam. Nígbà Islam bá nínú gbogbo tó ní gbogbo ẹ̀kọ́ rìn tó àpadà ṣẹlẹ̀ náà ni al-uquba kí ẹlẹ́ṣẹ̀ wá jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ kẹlẹ́ṣẹ̀ kó wá jí ẹ̀ṣẹ̀ rẹ̀ eléyìí ó náà láàfírí pé Islam gbọ́kà lọ́dá sí kí ni a ń pè lẹ́ṣẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí kí náà kò ní jẹ̀rímà àwọn ọkọ̀ tí ma ń jẹ́ pọ̀ lédè Lárúbáwá ẹ̀rì gbámiwá pè ní jìnáyà ìwà ọ̀daràn ó náà ni gbogbo nǹkan ní sókè níta ń pè ní jẹ̀rímà ó náà ni gbogbo ìwà tọ́mọnìyàn hù tí ó bófin mu gbogbo àtọ́mọnìyàn hù tí ó bófin mu ní ọ̀pẹ̀ ní crime kátọ́ wá mọ̀ á béèrè pé àwùjọ tá a wà yìí kí lẹ̀sìn wa kí làṣà wa ẹ̀sìn àtàṣà a máa dá sí ọ̀rọ̀ òfin ìní ó láti sọ pé eléyìí ó ẹ̀ṣẹ̀ ni ẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá a ní ìkàtà ń pè ní èèwọ̀ lọ́dọ̀ Yorùbá wọ́n ní àwa nídìlé wa tá a bá bímọ ìyàwó wa bóde ọ̀sẹ̀ kan kò ní jẹyọ ẹni bá jọ ma Yorùbá tó pé jámásí lágbólé wọn nú ẹ tó wá ń jẹyọ wọ́n ní ó tẹ̀lé òfin àṣà wa wọ́n rí láláìdá lórí gbogbo àtàbà ń sọ̀rọ̀ crime dá ń sọ yìí ní nǹkan méjì ó wà ń bẹ ẹ̀sìn àṣà fápẹ̀ẹ́ nìsìn àwọn nǹkan mí ń bẹ nínú ẹ̀sìn mí kìí ṣe wọ̀dánà ṣùgbọ́n ẹ̀sìn mí pé wọ̀dánà fápẹ̀ẹ́ nìsìn rú àwa mùsùlùmí amẹ́mí àwọn kírísítẹ̀nì ń bẹ Nàìjíríà àwọn kankan ń bẹ tí ẹ̀sìn àwọn kírísítẹ̀nì gbà wọn láàyè àti ṣe tí ó gbà wọn láàyè àti ṣe èèwọ̀ ní lọ́dọ̀ tiwa ìṣẹ́wọ̀ lọ́dọ̀ tiwọn nǹkan mìíràn sí lè wà tó yí pé ẹ̀tọ́ ní lọ́dọ̀ tiwa èèwọ̀ ní lọ́dọ̀ tiwọn kí ló dé tó pẹ́sìn wọ́n jọra wọn bẹ́ẹ̀ náà ní ilẹ̀ Yorùbá láwà yìí ọmọ Yorùbá jẹ́ ń bẹ lókè ọya ọmọ Yorùbá jẹ́ ń bẹ ní east àwọn kọ́kọ́ máa ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn tó yí pé báwọn bá ṣe wọn àrísá ìdá tàbá sí bí àìdá ni nǹkan méjì máa ń dá sínú ṣùgbọ́n táwà wá ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ìdámbá yí sọ ká tó lè pé nǹkan lẹ́sẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí o náà ni tẹ́sìn wa bá pè lẹ́sẹ̀ ìtẹ́sìn wọ́n bá pè lẹ́sẹ̀ kódà bá nífẹ̀ẹ́ kódà bí ìrànwọ́ ọ̀fẹ́ kìí ṣẹ̀ṣẹ̀ torí díẹ̀ ṣẹ̀rí'àtùnà òfin wa ṣẹ̀rí'àtùllāh òfin Ọlọ́run ṣẹ̀rí'àtù islamiyya òfin Islam ó ṣe tahdid jẹ̀ríma ó fún a ní ẹnu àlà pélé ẹ̀ṣẹ̀ ni ẹ̀rì nígbàtí àwọn àfẹ́sì lọ́fẹ́tọ̀ kí ní jẹ́sẹ̀ dọ́dọ̀ àwa mùsùlùmí wọ́n ní ya mahdhuratun shar'iyya wọ́n ló náà ní gbogbo èèwọ̀ ẹ̀sìn gbogbo oníṣẹ́rẹ́ àbápẹ̀ ní èèwọ̀ zajara Allahu anha bihaddin pẹ́gbà mí ń bẹ
ọlọ́ọ̀bá àlékẹ́ aléwà kó nídi nǹkan náà bí haddin pẹ̀lú òfin pé tó bá ṣe ìyàtọ̀ jẹ rẹ̀ gbogbo tí ṣe bá gbé ìyàtọ̀ jẹ rẹ̀ ẹ̀ṣẹ̀ ni autazir tàbí kó sọ yí pé ọlọ́ọ̀bọ̀ sọ pé ìyàbá ìní ṣùgbọ́n àfàáyé lẹ̀ fẹ́ ń bá jí olórí ìlú tàbí adájọ́ nínú ìlú ó lè wá ìyà fúrú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ìdẹ́mfìyàjẹ́ ó ní wípé nǹkan báyìí abú ní láwùjọ yìí ẹ̀rì nǹkan tí jẹ́sẹ̀ ní ẹ̀ inú ẹ̀dùn ni pé hiya fi'lu aw tark nassat ash-shari'a ala tahrimihi aw al-iqaba alayhi wọ́n ní bẹ́ẹ̀ náà ni títún jẹ́ ìwà ọ̀daràn crime o náà ni kí a ṣe nǹkan tàbí ká gbé nǹkan jù sílẹ̀ léè tó pé ṣẹ̀ríà ní àkọọ́lẹ̀ lé lórí tó bá ṣe nǹkan báyìí ìwọ ni ìjìyà rẹ̀ tó bá ṣe nǹkan báyìí ìjìyà rẹ̀ pápá ẹni ìsìn ẹni tó bá jẹ́ mùsùlùmí ìlú àwa mùsùlùmí ọkùnrin ni obìnrin ni ó ti wá bàlágà kò wá kírun nítorí sí ń bẹ̀ ni táraka alìmàmù ìntọ́ ẹkó ṣe ó fílẹ̀ ẹ̀ṣẹ̀ ni ẹkó kírun kò kírun tàbí olóòlọ́ kò wáyọ sàká ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni tàbí olóòlọ́ kò lọ sí hajj ẹ̀ṣẹ̀ ni ẹ̀rì náà fi ní àwọn àdájọ́ tí a máa ṣe fẹ́ ẹni tó yẹ kó kírun tí ó kírun nínú ìjọba tí ń lo ẹ̀sìn ìjọba tí ó lo ṣẹ̀ríà wọ́n ní kó lọ túbá tí ó bá túbá wọ́n pa ní wọ́n máa torí àìkírun pààyàn wọ́n máa torí àìyọ sàká pààyàn nínú ṣẹ̀ríà lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé gbòsẹ̀ ẹ̀kẹ́ gbé bẹ́ẹ̀ náà ní ṣẹ̀ríà bá sí pé èèwọ̀ lélẹ́yìí o náà ni kọ́tù náà sì kápá ẹ̀mí ní ọ̀nà àìtọ́ èwọ̀ ni bí ẹ̀bá bá pa ẹ̀mí ìyà ń bẹ fún ẹ̀ṣẹ̀ ni tí wọ́n sọnù ẹ̀rì gbogbo tẹ́bà tí wá pè léèwọ̀ tàbá ti lè ṣe àti di ọ̀daràn nínú ẹ̀sìn torí díẹ̀ wọ́n wá pín ìwọ̀ ọ̀daràn lóde òní wọ́n kọ́ pín sí méjì wọ́n ń pè kan ní alìjàráhìm at-taqlidiyya alìjàráhìm al-mutaqaddima o náà ni ẹ̀ṣẹ̀ àtijọ́ ẹ̀tọ́ tó gbé látijọ́ ló ti wà tí gbogbo á ti mọ̀ àwọn ẹ̀ṣẹ̀ kanú ìṣẹ̀ṣẹ̀ òde òní kéèyàn ṣe ṣìnà ẹ̀ṣẹ̀ àtijọ́ ni kéèyàn pààyàn ẹ̀ṣẹ̀ àtijọ́ ni kéèyàn mutí kéèyàn jalè gbogbo ẹ̀nà ń pè ní ẹ̀ṣẹ̀ jọun ẹ̀ṣẹ̀ tààtìmà tí gbogbo àwùjọ ti mọ̀ pẹ́sẹ̀ lélẹ̀ kò sáwùjọ kan kò sẹ́sìn kan tí ó sọ pé o lè dá tó pé ṣìnà dá látara àwọn nǹkan tó ń bí kátà ápẹ̀rẹ̀gbẹ̀ ẹ̀sìn wa gbogbo ẹ̀lẹ́sìn wá jẹ́ ní àkọọ́lẹ̀ lórí ẹ jìnà sílẹ̀ ẹ jìnà sílẹ̀ ẹ jìnà sílẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan wá ń bẹ tí wọ́n ń pè ní alìjàráhìm alìmùsàdáfà ẹ̀ṣẹ̀ òde òní tó yí pé kò wọ́pọ̀ jọun àbí kò wọ́pọ̀ kò sí jọun àbí kò wọ́pọ̀ jọun tó yí pé ìgbàlódé yìí iná ló gbédé iná ìjàngbé ní alìjàráhìm alìmàlùmátìyà kíyàn jalè
ìmọ̀ kí a jálè ìmọ̀ information kó lọ get information tí é ṣe tí ẹ lè ní àwọn èèyàn àwọn kan kọ̀wé wọ́n kọ̀wé ẹnìkan sì lọ jí software ìwé yẹn ó sì tẹ́ fókọ̀ sí crime ni tí àwọn lọlé ẹjọ́ wọ́n fáìnì ẹ̀ àti rí ìṣẹ̀lẹ̀ ní ọ̀dọ̀ àwọn mùsùlùmí lọ́dọ̀ tí sí mùsùlùmí láìpẹ́ ni wọ́n mú àfáà kan tó jíwé ohun wékọ ó jíwé ohun ìdá ó fókọ̀ ẹ̀ sí ọkàn rọ ayé àwọn kan díẹ̀ padà ń bẹ̀ yẹ́ gbé lọ sí lẹ́jọ́ wọ́n fáìnì ẹ̀ lọ́wọ́ tó ti mọ́lé tún lọ ẹ̀wọ̀n kò sí yẹn jọ ẹsẹ̀ òdí onínú gbábẹ̀ wọ́n ní àwọn èèyàn wọ́n fọwọ́ òlú ẹsẹ̀ ní kò sí jọ ó wà ní sí tí wọ́n bá mú ìyànlábí òfin lónìí ẹsẹ̀ ní kódà ọ̀rọ̀ pé àjínigbé kidnapping 100 years ago kò sí 30 years ago ní Nigeria wáyé tí ẹ bá ń rìn lọ́tọ̀sán lókù gbámbẹ̀ẹ́rì bẹ́bá kú sí wọ́n bá kí àsókú ni wọ́n padà rókó ẹ okú lọ́lọ́ alẹ́gbẹ̀ẹ́ kànga tó gbẹ́sọ́kú lókú sí tí wọ́n lè níre inú àwọn ẹ̀ṣẹ̀ ìgbàlódé tí a sì ti ń rówó ríbiríbi oní kidnapping kò sí ẹ̀ṣẹ̀ táwọn èèyàn dálé ní tí wọ́n rówó mẹ́tótó ká gbé èèyàn lásán láàrin ọjọ́ mẹ́ta mẹ́rin kásẹ̀ ní ká mú 100 million wá gbogbo ọjọ́ tó wẹ́ pé 100 million wọ́n lè má ju márùn lọ láàrin ọ̀sẹ̀ wọ́n operate lẹ́ márùn 1 week ẹni ọkàn lọ́mà gbogbo orí ilé náà ẹ̀ṣẹ̀ ni gbogbo ẹ̀ náà ní Islam wá ní òfin fún ló ní jíyà fún kò sí ẹ̀ṣẹ̀ kan tí Islam ní ìlànà ó láṣẹ mójútó kátọ́rà fún ìgbọ́lọ́ fún ẹ̀ṣẹ̀ wájẹ́wà Allahu Akbar